tó gbé jáde ní o. Fẹ́mi náà porúkọ rẹ̀ àjọ ń gbọ́ ọ̀kadà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí. Ṣàdédé la rí pé ó kúrò láàrin wa tó gbé mọ́tò dé. Ó ń gun káà yẹn káàkiri àdúgbò. Wọ́n dẹ̀ lọ́kọ́ wọ́n sì padà jọ ń sọ̀rọ̀. A rí pé eléyìí wọ́n jọ wà ní. Wọ́n jọ máa ń gbéra wọn jáde. Eléyìí máa ń gbé jáde tó pé ọ̀kadà lélẹ́yìí ìgò. Ìgbà tẹ́lẹ̀ gan ni mọ́sínì akuruka lọ́wọ́. Wọn ò gbé jáde. Wọ́n jọ mọ́ ọkọ̀ báyá pé báyìí náà ìgbà tẹ́lẹ̀ wá gba mọ́sí tuntun wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́sẹ̀ kan bẹ́ẹ̀ ni mọ́sí náà gbé jáde níjọ sáwọ̀dẹ̀ àrẹ̀jọ́ ń lọ sóde ni àwa rò pé àárí àpè nọ́mbà rẹ̀ ò lọ pátí a wò pé kí ló tún kù ẹ tọ́jọ́ súnmọ́ra wọn náà la máa wá sí wọ́n sì wá lọ sí ọ̀dọ̀ Fẹ́mi ìyàwó Fẹ́mi ni wọ́n bá ọkọ rẹ̀ ńkọ́ olójáde nígbà tí wọ́n pè Fẹ́mi ó lóun wà ní travel òun ló sì pe Jamiu kúrò ní ìjọ sáwọ̀dì ìlú kúrò pátí àwọn ọlọ́pàá máa ṣe investigation wọn lọ gbéyàwó rẹ̀ nílé nígbà tó gbéyàwó rẹ̀ wọ́n pè ó wá sí station ó sì wá sí station wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu pé báwo ni ó ṣe rí Jamiu ó lóun rí Jamiu pé ó ti tó bí oṣù méjì tí àwọn ti ríra pé àwọn ìjọ sọ̀rọ̀ ni kí wá ní nígbà tí wọ́n wo fóònù wọ́n ní pé káwọn tíráàkì fóònù wọ́n rí bí wọ́n àti Jamiu ṣe jọ sọ̀rọ̀ láti àárọ̀ ọjọ́ sáwọ́dì bó ṣe pè é gbogbo bí Jamiu náà ṣe pé padà tó gbé fóònù bó ṣe pé Jamiu gbé fóònù kó tó di pé wọ́n á gbé fóònù wọn jọ lọ ibi tá a rí ọ̀rẹ́ wa mọ́ wọ́n ṣáà di pé wọ́n tọ́ṣọ rẹ̀ ó ní bàbá kan ní òun gbé fún ní òun ní pé kí Jamiu gbé jáde níbẹ̀ rẹ̀ ọwọ́ afẹ́ ìgbà tí lórí pé àwọn ọlọ́pàá tan fóònù ẹ̀ tí fóònù ẹ̀ dàn bàbá yẹn sọ pé níbo ni ó wà mi ìpọn òun ò sẹ́ndì owó sí ọmọ òun fẹ́ kó káàṣì fún ọ ní òun ò lè ṣe transfer àjọ yẹn mọ́ fóun fẹ́ kó káàṣì fún ọ ní bí kò wá gba balance ìyẹn wá ń dọ́ pé òun ò sì Mọ́kọ́lá pé òun wà ní sáìdì san pé káwá pàdé níbẹ̀ rẹ̀ ọ̀dẹ̀ tí wọ́n ọ̀dẹ̀ mọ̀ pé station ló wà káwọn ọlọ́pàá yẹn sì tẹ̀lé ìyẹn wọ́n ṣá lọ mú bàbá yẹn nígbà wọn mú bàbá yẹn ò sọ nǹkan kan èyí tí èmi tèmi rí mọ ní ìjọ yẹn torí inú mi ò dùn. àfádà wọ́n padà ṣẹlẹ̀ láti bẹ̀ẹ́ gbé láti bẹ̀ẹ́. ìgbà tó wá di àná àwọn ọlọ́pàá ìyá ayò rẹ̀ wá tí wọ́n wá rí pé kéèsì àpàyàn wọ́n ń wá ẹnìkan ní sẹ́yìn ní wá dé pé ní sákúlá ròdù ní sáàdìdì ayò rẹ̀ pé àwọn orí òkú kan ń bẹ̀ mọ́júmọ́ sátọ̀dé mọ́júmọ́ sẹ́ńdé so ọlọ́pàá yẹn wá tan fóònù ẹ̀ wọ́n wá fi píṣọ̀ bóyá wá sẹ́yìn pọ̀pọ̀ ẹ̀jẹ̀ ti fọ́ lókùtà lórí àti ẹ̀kọ́kọ́ dààmú náà tókùtà náà fọ́ lórí o so àwa rí i pé Jamiu nìyí so gbàtí Fẹ́mi wá ní fúnra àwọn ní òun pa pé ọkọ̀ làwọn fi gbé lọ ní nǹkan bí aago 12 òru. kí ló dé tó fi láwọn pa. ó ní ẹni tí a lọ rí gbé ń bẹ̀rẹ̀ yẹn wọ́n sọ fún Jamiu pa ṣé wọ́n fẹ́ lówó tó fẹ́ jìyà fún un Jamiu wà ní pípín ìṣubúlẹ̀ wa àwọn ìjọ débì kan ìgbà tí wọ́n wá dé bí sákúlà rìbì yẹn wọ́n ní táyà jò wọ́n ṣèjì táyà wọ́n wá níbi táwọn ń lọ káwọn tó débẹ̀ àwọn máa múlẹ̀ so wọ́n sá mú bọ́ sínú igbó wọ́n ní kó fi aṣọ díjú so kó dẹ̀ fi ẹ̀yìn lílẹ̀. wọ́n tìkẹ̀ láti bẹ̀ yẹn torí pé wọ́n mọ̀ pé ẹ̀ ń tà ń sọ yìí tẹ bá rí fixes ẹ̀ àwọn méjèèjì wọn lè dààmú sọ̀rọ̀ mi ti yé so wọ́n wá tìkẹ̀ pé ókè o ní ta fẹ́ ṣe yìí o àwa náà múlẹ̀ tá a bá ti múlẹ̀ so that òfin nílé dà wá wọ́n wá fi aṣọ wọ́n fi cover ojú rẹ̀ wọ́n wá ní kó kúnlẹ̀ wípé kó tẹ ọwọ́ rẹ̀ síwájú àwọn ti position torí pé wọ́n ti mọ̀ nǹkan tán fẹ́ ṣe wọ́n ti position ara wọn síbi tí wọ́n mọ̀ pé táwọn ti fọ́ lókùúta kò ní lè escape rárá so wọ́n wá fọ́ lókùúta nǹkan tó wá jẹ́ kọ́rọ̀ yẹn kí á tètè mọ̀ lánàá ni pé gbàtà dé station ẹni tí àkọ́kọ́ mú tó ṣe Fẹ́mi tí àwọn ọlọ́pàá yẹn mú tó ṣe Fẹ́mi ọ̀rọ̀ tó ń sọ nígbà tí a wà nínú mọ́tò tó pé mọ́tò tèmi la fi lọ gbé tá a fi padà lọ gbé ẹnì kejì rẹ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ yẹn ọ̀rọ̀ tí ọyọ́ yẹn níbo ẹrẹ ọ̀rọ̀ tí Fẹ́mi ń sọ nínú mọ́tò ó yàtọ̀ sí ọ̀rọ̀ tí bàbá yẹn ń sọ nígbà tá a padà gbé because bàbá yẹn ó insist wípé òun ò mọ nǹkan kan nípa rẹ̀ bọ̀ Fẹ́mi ń sọ nínú mọ́tò pé bàbá ẹ jẹ́wọ́ kò sí awo kan ní awo ẹ̀wà mọ́ nígbà táwa dé station tí wọ́n jẹ́wọ́ ibi tí wọ́n ń béèrè tí àwọn ọlọ́pàá yẹn ti investigate ọ̀rọ̀ ní ọwọ́ wọn tèmi wà ń bẹ̀ mo wá rí kọ́rọ̀ wọn ó ń contradict ara wọn mo wá pe ìkan lára àwọn ọlọ́pàá tá a jọ lọ mo ní ẹ máa bọ̀
mo ní ẹ rántí pé ọ̀rọ̀ tí Fẹ́mi ń sọ fún wa nínú mọ́tò ó ń jẹ́ kó wáyé pé 50,000 ni bàbá yìí ló fún òun bàtà gbé bàbá yẹn sọ pé òun fẹ́ gbowó lọ́wọ́ Fẹ́mi sẹ́rí pé 2 different things nìyẹn so mo wá pọ̀ ọlọ́pàá yẹn náà wá pìkì pé definitely ẹnìkan náà méjèèjì ò tí ì jẹ́wọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ṣe wá nígbà táwọn sọ̀rọ̀ yẹn ẹnìkan wá láti ìdí ayùn rẹ̀ òun kàn wá yàn wá sí Sanyo police station sọ̀rọ̀ mi ti yé àkọ́kọ́ náà kí n tó mọ bọ́rọ̀ mi lọ ká commend DPO Sanyo police station wọ́n try best wọn gidi gan gbogbo àwọn ọlọ́pàá bẹ̀ torí pé tá bá ń díjú a máa rí náà kése gbogbo ọlọ́pàá ni ò dábàá ṣe máa ń sọ sọ̀rọ̀ mi ti yé but DPO Sanyo police station ẹ jọ ẹ bá gbé kúdòsì fún wọn àti gbogbo àwọn ọmọ rẹ̀ pátá wọn gbà kọ́bọ̀ lọ́wọ́ wa sọ̀rọ̀ mi ti yé ẹ bá gbé kúdòsì fún wọn ní Sanyo police station wàláhì wọ́n ṣe dáadáa sọ̀rọ̀ mi ti yé ṣe wá rí ẹni tó wá láti di ayùn rẹ̀ hùn olúwa pé ọlọ́pàá yẹn pé àwọn rí òkú kan ní Circular Road ó wá pé ẹni tó jálága wa ó wá pa alága yẹn ó pe ọlọ́pàá yẹn ó wá fi picture yẹn hàn wọn àwọn wá rí pé Jamiu lélẹ̀ ibẹ̀ ládá tí wọ́n ń contemplate lórí aṣọ tó wọ̀ níjọ́ Saturday yẹn because a ní ìnáwó níjọ́ Saturday sínsẹ́ alága wa tó yẹ pé kò sọ̀rọ̀ fún mi wallahi mo fi Ọlọ́run tó dá mi sẹ́lẹ̀rì number 1 ní Jamiu tó máa kọ́ wà ní òde alága wa wọ́n tẹ lọ gbé màlúù lọ́jọ́ Friday ni gbogbo àwọn wò pé kí ló ṣẹlẹ̀ bàtà gbé mọ́tò ọ̀dọ̀ tèmi ó wá bá mi kí òkè o àwa náà ń bọ̀ nọ́ọ̀nù yìí pé ẹni yìí ti pé àwọn kan náà rí lójú ọ̀nà pé Jamiu ṣé òní lọ ní òun bọ̀ pé òun fẹ́ sáré lọ gbé kọ́sọ́mà òun nọ́ọ̀nù yìí pé ẹni yìí aṣọ òde yẹn ló sì wà lọ́rùn rẹ̀ aṣọ yẹn ni wọ́n fi kọ́fà ojú rẹ̀ tán fi fọ́ òkúta mọ́lé lórí ṣe wádìí ta fi wá aláàjì ní pé ṣe rọ́rọ̀ yìí wọ́n ti gbé kúrò ní Sanyo police station wọ́n ti hand over rẹ̀ fáyàn ìdí ayùn rẹ̀ torí pé ìdí ayùn rẹ̀ ní jurisdiction yẹn which is Olúyọ̀lé constituency right so ibi tá ti rókù exactly ibi tá yìí ti report Sanyo police station which is south east ibi tí òkú tẹ́ ti rókù so ìgbà tá a wá dé bá ṣe dé Sanyo police station ṣe mọ̀ a fẹ́ peaceful resolution justice so justice because a fẹ́ kí wọ́n fi ọwọ́ bo ọ̀rọ̀ ìmọ́lẹ̀ that's why tó jẹ́ pé a fi wá sọ́dọ̀ yín pé Alhaji ọ̀rẹ́ aráàlú ni kò sì ní rí gbogbo ilé tó náà ò ní àtẹ́ndì sí wa sọ̀rọ̀ mi ti yé ṣe wá rí bàtà wá dé Yàgànkú ṣe mọ̀ àwa dé Yàgànkú pé ká lè mọ ibi tí wọ́n ń gbé torí bá ṣe gbé wọn kúrò ní Sanyo police station Yàgànkú ni wọ́n gbé wọn lọ sọ̀rọ̀ mi ti yé a tẹ̀lé wọn dé Yàgànkú lájẹ́ pé ká mọ ibi tí àwọn èèyàn tó fẹ́ wọ̀ we didn't fight with them they can testify but gbogbo wọn wá gbébọn síta níṣẹ́ ni wọ́n ń gbébọn sí ẹ̀gbẹ́ àwọn èèyàn wa báyìí pé àwọn òyìn ìbọn wá ní. we did video coverage which most of them they seize our phone even including my home when they seize my phone they ask me to delete the video which I did just to keep peace between them so ó jẹ́ kankan tí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn so àwa wá sọ́dọ̀ yín pé Alhaji ẹ̀yin lè gbà tá a fẹ́ kí wọ́n fi ọwọ́ bo incident mọ́lẹ̀ rárá torí pé wọ́n gbé wà ní sí pé wọ́n ti lọ sí ẹlẹ́yìn wọ́n ti pa Jamiu rẹ̀ dì àárọ̀ kadà rẹ̀ àárọ̀ kú rẹ̀ ní nǹkan tá a wá fẹ́ gangan ní pé ìdájọ́ òdodo tó bá gbèrò òkú rẹ̀ kẹsẹ̀ bá rìlíìsì ọ̀kadà rẹ̀ tó bá wà. ó ní ìyàwó kan ó sì ní ọmọ méjì. ìyàwó rẹ̀ wà ní Yàgànkú. ìyàwó rẹ̀ àti ìsọfún tẹ́lẹ̀ pé ọkọ ẹ̀ ti kú. ẹjẹ́ nìkan sọ̀rọ̀. àti sọ fún ìyàwó rẹ̀ pé ọkọ ẹ̀ ti kú. when we are coming here àti kí a sọ fún pé ó kàkàn lẹ́sẹ̀ lásán ni because kò kí ṣe gbogbo nǹkan lèèyàn máa sáré upload fún yàn ẹgbẹ́ akẹ́yàn kan but nísìnyí nígbà táwa mi báyìí wọ́n wá pè wá pé àwọn gangan ti sọ fún ẹbí ìyàwó àtẹbí ọkọ pé ó ti kú so wọ́n ti mú ìyàwó yẹn wọ́n ti mú lọ lé so wọ́n ti declare fún ìyàwó already. okay now ta ló wá wá Yàgànkú báyìí tó máa follow case tó ń follow matter yẹn. ẹ máa gbọ́ ẹ̀dùn sùúrù kò sẹ́ni ẹ̀kan báyìí níbẹ̀ ìdílù tá a fi wá sọ́dọ̀ yìí bẹ́ẹ̀ sì ni o ìta fi wá gangan lélẹ́yìí o Alhaji o Jamiu
kò ló àwọn ẹbí rẹ̀ ò lówó o kò léèyàn o lára tára tó ni wọ́n o ìdílé ta fi wá sọ́dọ̀ yín tó rà mọ̀ pé ẹ̀yin nìkan lẹ́lẹ̀ àṣìṣì wa aláàjì mọ́sí tó ń gùn ó ti gùn wáyà bí ọdún bíi 8 ó ti gbó tán yányán kò fẹ́ gbà mí gbogbo alákẹ́ni mọ̀ pé gbà mí èèyàn máa ń jẹ gbèsè sórí ilé ń gbà mí ni ó gbà kò tí sanwó ọ̀sẹ̀ tí wọ́n fi pa Sunday ló yẹ kó sanwó bí ti gbé wọn máa kọ́lẹ̀ Monday Saturday wọn àjò pọ́sẹ̀ kan o wọn àjò pọ́sẹ̀. Point number 1 ni point number 2 ni pé ẹ sọ̀rọ̀ níbi tọ́lọ́pàá ti ṣe dáadáa ẹ sọ pé wọ́n ṣe dáadáa. bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ sọ òótọ́. níbi tí wọn ò dẹ̀ ti ṣe dáadáa ẹ sọ pé wọ́n ṣe dáadáa. ìyẹn ló sọ pé òdodo lẹ́ ń sọ. ẹ̀yin yẹn wa tẹ́ ń wò wá jákèjádò àgbáyé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ mo nígbàgbọ́ wípé bí mo ṣe bẹ̀rẹ̀ kéèsì Jamiu yìí mo tún bọ̀ wá sọ fún gbogbo ọmọ Nàìjíríà lọ́jọ́ tẹ́ ẹ bá gbé Fẹ́mi lọ sí Agodi àti ọjọ́ tí wọ́n bá dájọ́ kú fún Fẹ́mi tó pa Jamiu. Pẹ̀lú irú ìwà yẹn kì í ṣe Fẹ́mi ní kì í ṣe Jamiu nìkan làwọn Fẹ́mi ó sì pa. Àwọn Fẹ́mi wọn ó ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Inú struggle tí Jamiu àtàwọn ẹni wà ní Fẹ́mi náà wà tẹ́lẹ̀. Ṣùgbọ́n Fẹ́mi ò lè ní ìfaradà bí àwọn tó kù. Fẹ́mi kánjú wówó. Fẹ́mi gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín. Ó tún wá wáyàn lò tí ó lòdì. Ó wá sọ́dọ̀ àwọn tí wọ́n jọ ń struggle tẹ́lẹ̀. Táwọn ò jalè, táwọn ò ṣe ritual, táwọn nígbàgbọ́ nínú iṣẹ́ apá wọn. Ó wá gbé kan nù wọn tí ṣe Jamiu, ó wá lọ pa. Tímọ́tímọ́ rẹ̀. Wọ́n jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀. Lóòótọ́ Fẹ́mi lè ti lówó ju àwọn tó wà níbí lọ. Ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ fi hàn wá pé owó tí Fẹ́mi ní ju àwọn ẹni lọ owó ẹ̀jẹ̀ ni. Bí Jamiu ṣe kú fi hàn wá wípé ọwọ́ Fẹ́mi ò mọ́ rárá ṣáájú àkókò yìí. Iléeṣẹ́ ọlọ́pàá Fẹ́mi ti jẹ́wọ́. Lẹ́yìn ẹ̀yìn tẹ́ wá yìí, mo ti rí yín sàlẹ̀ nígbà tí mo wà lókè. I've conducted my investigations. Mo dey find out pé Fẹ́mi ti jẹ́wọ́. Kódà Fẹ́mi confam pé iṣẹ́ táwọn ṣe nìyẹn. Iléeṣẹ́ ọlọ́pàá. Oríyọmí òkúta máa ń sá. Ó ti kí ẹ̀. Ó ní wálẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn èèyàn tó yẹ wọ́n mọ̀ jalè tí wọ́n jalè nílé. Àwọn tó yẹ kí wọ́n máa dàlú tí wọ́n dàlú nílé. Àwọn tí wọ́n kàwé tí wọ́n ríṣẹ́ nílé. Àwọn tí wọ́n kọ́ṣẹ́ tí ẹkọ́nọ́mì ọ̀jẹ̀ wọ́n ṣiṣẹ́ tí wọ́n lè. Àwọn tí wọ́n nígbàgbọ́ nínú iṣẹ́ tí wọ́n nígbàgbọ́ nínú iṣẹ́ àágùn ojú wọn tí wọ́n dẹ̀ struggle. Téèyàn kan dẹ̀ lọ ọbẹ̀ tó gbé kan tó dẹ̀ pa. Tó bá lọ scot free ẹ jẹ́ kó daràn máa pọ̀ ní. Ṣùgbọ́n tí ó bá lọ scot free tó bá jìyà òfin ẹ ń sọ ẹ ti mú encourage wa pé ilẹ̀ yìí ọ̀tẹ́wọ́ gbà wà ọ̀daràn nìyẹn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́, of which I believe so much in you, you will do the needful. You will do the needful. Once again, you will do the needful. And these people will not fight. Tó bá yẹ pé jà náà fẹ́ jà wọn ní wá bí. Fáyé pé wọ́n fẹ́ dà lúrú wọn ní wá tọlọ́pàá tẹ́lẹ̀. Torí wọ́n ti fura sí Fẹ́mi. Wọ́n mọ létí Fẹ́mi ń gbé wọn àbá ti hàn ìyàwó ẹ̀ lẹ́wọ̀n wọ́n sì mọ àwọn ọmọ ẹ̀ kódà wọ́n mọ àwọn ẹbí ẹ̀ gan. Àtúmọ̀ sọ́ọ̀bù rẹ̀. Wọ́n tún mọ ogun tó ń ṣe. So ṣe rí pé law abiding citizen ni wọ́n. Mo rọ̀ yín iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí àdéhùn tó wà láàrin wa. Eléyìí ti dọ́dọ̀ mi wọ́n gbọ́dọ̀ rí ìdájọ́ rẹ̀. Thank you. Tẹ́ bá wà ló báyìí. Ó ní bàbá. Ó ní bàbá. Iṣẹ́ yín ló wà, iṣẹ́ yín ló wà. Fún bàbá ló wà. Ọmọ ìṣẹ́nu lé ní. Bàbá kò yá. Wow. Iṣẹ́ mi lélẹ́gbẹ̀ẹ́ ìlú à. Lẹ́gbẹ̀ẹ́ òkè. Òkè la máa gbà. Náà bí ẹ̀ṣẹ̀ fún mi sì ni pé ẹ bá mi sọ fún any of this family tí wọ́n bá ń lọ ọbẹ̀ yẹn. Ìwà mẹ́nìkan nínú yín náà. Ọlọ́run ní pàgọ́ wa náà báyìí. Ṣé ẹ rí kò lè hẹ́pà rẹ̀ mọ́? Ẹ̀yin lẹ́nu hẹ́pẹ̀. Ogun tẹ́ ẹ̀ ń ṣe yìí
ẹlẹ́dàá rẹ̀ spirit ẹ̀ ọmọ súre fún yín ẹ jẹ́ kó owó kú dànù lásán ẹ jọ àwọn tẹ́ ẹ bá ń bóyá èèyàn méjì tí wọ́n mọ̀ mọ́nítọ̀ bí nǹkan ṣe ń lọ yóò wà mọ́ tó mi létí lẹ́nu èmi á dé ìyàgàn àdèmọ́ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí bá ti rí fámìlì yẹn àwọn ní instrument tí màá fi fight battle kẹ́ ẹ bá sọ fún wọn ilé yóò ṣe àṣẹjọ́ mọ́ owó wọn tí wọ́n fi ṣẹjọ́ kán má wọ̀ ọ́